And the way that I move is nothing. It's nothing. It's nothing. I know my life is something. I know my life is something. And the way that I move is nothing. It's nothing. It's nothing. This girl love you take a bit. I give her one that you wanna stay. And if I give you loud, you go elevate. Oh yeah, meditate. Oh yeah, see me though. Tell me that she see me, but she see me though. And then she says she wanna give me though. If I give you one more, you go see me though. It's about to serve you some more. And I'm staring from my mother away. And it's all about my love far away. Who's your dad? When you're the guy, but you left in a car. You got this. I'm saying I'm a guy. Your money too much. It's his town, I know you see that fast. I can tell that you really like you fast. That's my bed, and the life for the boss. The life for the boss. Salam alaikum, salam alaikum. And the way that I move is nothing, it's nothing, it's nothing. Salam alaikum, salam alaikum. And the way that I move is nothing, it's nothing, it's nothing. It's nothing, man. Back guys, my stunting. Back then, let me go in and around it. Right now, none of them be fronting. Yeah, from the back, no passport, but you say you the fly. Like a wife, I just stand for your eye. I'm a guy, but the girls see the light. It's about to serve you some more. And I'll be starting from my mother way. Let me talk about my love far away. When I give it, I don't know. When you give it to me, nobody needs to know. You the phone, you can see I don't stop. But you the phone first, I know you're it's his town, I know you see on the body. I can tell that you really like you fast. That you more clear, and the life for the boss. The life for the boss. Salam alaikum, salam alaikum. And the way that I move is nothing, it's nothing, it's nothing. Salam alaikum, salam alaikum. And the way that I move is nothing, it's nothing, it's nothing. Broke on man, it's nothing. And I still look like on man, it's nothing. Ọlá ní bàbá ó, ní bàbá ó, ní bàbá ó. Rédíò TV gbogbo ayé, gbogbo ayé, gbogbo ayé. Agboola ní bàbá ó, ní bàbá ó, ní bàbá ó. Rédíò TV gbogbo ayé, gbogbo ayé, gbogbo ayé. Ó ń gbọ́ lẹ́bíríwìyà ó, bẹ́ẹ̀ ni mo sọ. Kò sírú ẹni lẹ́yìn ó. Dayọ̀ Agboola. Àjùtà rédíò TV. Kò sẹ́gbẹ́ ẹni lẹ́yìn ó. Dayọ̀ Agboola. Rédíò TV. Níbo tí mo mi rí láńdà yẹn Agboola. Rédíò TV. Dayọ̀ Agboola. Gbogbo ayé ló ń gbọ́. Dayọ̀ Agboola Rédíò TV. You can join us on Facebook at these pages: Babalonta, Dayo Agboola Radio TV, Samis Dayo Agboola, Dayo Agboola Media Diamond, and also you can download our radio app on Google Play Store. Subscribe, watch, and like our TV channel on YouTube. Just type Dayo Agboola and you are ready to roll. Babalonta Digital Studio, Baltimore, Maryland, America. Telephone +1443 760 8578. Dayo Agboola Radio TV, the ultimate in audio visual. Sọ́yàlẹ́tò ètò tá a fẹ́ gbọ́ Dayo Agboola rédíò TV. Sọ́yàlẹ́tò ètò tá a fẹ́ gbọ́ Dayo Agboola rédíò TV. Bẹ́ẹ̀ni every Monday ti Friday àtọ́jọ́ ajé lọ́jọ́ Jímọ̀ nìyó. Sọ́yàlẹ́tò ètò tá a fẹ́ gbọ́ Dayo Agboola rédíò TV. Bẹ́ẹ̀ni sọ́yà yìí o ètò tó lóyún ládùn lórí ọjà kájẹ́ bú bàjẹ́ láti olówó ọjà.
Bàbá ń kọ́ ẹgbẹ́ Dayọ̀ Agboola sórí nọ́mbà rẹ̀ +144-376-085-783. Sọ́yà ètò tá a fẹ́ bọ̀ o. Dayọ̀ Agboola rédíò TV. Sọ́yà yìí o, ètò tó lóyin olówó ọjà kálébù bàjẹ́. Ẹ kú àbọ̀ sórí ètò àti dé abálẹ̀gbàgì lórí ètò Ṣọ́wọ́nyá. Dayọ̀ Agboola rédíò TV rèé o. Mo sọ pé mi ò ní máa ta síyàn lórí ètò, ṣùgbọ́n wíwọlé ni mo wọlé lónìí. Adéwálé Ọlọ́lá ni mo kọ́ mẹ́ta sí. Adéwálé Ọlọ́lá mo kọ́ mẹ́ta sí. Wíwọlé tí mo bá wọlé lónìí. Ẹ gbọ́. Adéwálé Ọlọ́lá. Hide your face. Adéwálé Ọlọ́lá, you don't get money, hide your face. Wọ́n ti gbọ́ penalty wọ́n throwing. Mo ní mo kí gbogbo yín lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà. Ẹ kú àbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá tòní. Òní ọjọ́ kẹwàá 1 2 3 4 5 7 8 10 ọjọ́ kẹwàá oṣù keje ọdún 2018. Mo kí yín o, ayé máa sùn ẹgbà kẹjẹ òre. Ryan Sharif, mo ní yín ẹ kú àbọ̀. Adéwálé Ọlọ́lá, ọ̀rẹ́ mi kan láti UK, ẹlẹ́nu abẹ. Ọkọ̀ olúwa fún mi lówó, ẹ kú àbọ̀. Kristi Òjó, àbúrò mi kan báyìí. Ọmọ ọ̀gá Stanley, kò ní ṣẹ́wà. Abẹ́ Solúadé, ọ̀rẹ́ mi kan báyìí ọlọ́wọ́ talking drum. Abẹ́ Solúadé, mo rí yín o, ẹ kú àbọ̀ sórí ètò. Adéwálé Ọlọ́lá, ó ta sí mi láàárọ̀ kùtù. Ó ní laugh now, it's not my call because I don't get money, no be so. Ó kọjá be careful. Matthew Ọládipúpọ̀ múlẹ́yìn náà o, ẹ kú àbọ̀. Olúṣẹ́gun Ògúnjìmí, àwọ̀ Babátúndé Dixon, àwọ̀ Ẹ̀rìn Dixon. Bóò ni Olúṣẹ́gun Ògúnjìmí, I can see you, God bless you. Dayọ̀ Agboola rédíò TV náà láwa o. Níbikíbi tẹ́ bá ti ń gbọ́ wa káàkiri àgbálá ayé. Orí ètò Ṣọ́wọ́nyá láwa. Mo lẹ́ẹ̀lì máa wò wá lórí Dayọ̀ Agboola, lórí Sàbí Dayọ̀ Agboola, àbí bàbá ló ń tà, àbí Dayọ̀ Agboola rédíò TV, àbí Dayọ̀ Agbo Diamond. Ẹ pàdé wa lórí ẹ̀ dẹ̀ wò lọ sí YouTube kẹ́ máa rí wa. Ẹ ṣé ẹ kú àbọ̀ gbogbo yín mo kí o. Níyì Ògúnmọ́kùn, àwọn èèyàn ti balẹ̀ síbí lóríṣiríṣi. Níyì Ògúnmọ́kùn, mo rí yín o, ẹ kú àbọ̀. Ọlárewájú Ọlápẹ̀mí, ẹ kú àbọ̀. Olúṣẹ́gun Ògúnjìmí wọ́n ní ẹ̀lò àlùdé àdé o. Àfi grand remain, ẹ kú àbọ̀. Adéwálé Ọlọ́lá, ó ní Kingsley, Diamond went to Naija for chieftaincy title and it's not you. Kingsley bọ́dà lówó, bọ̀dá àgbàyà nìyẹn o. Bọ̀dá àgbàyà nìyẹn o. Bọ́dà àgbàyà lóhùn Kingsley tó bá ń gbọ́ mi. Bọ́láńlé Rájí, mo kí yé o, ẹ kú àbọ̀. Táíwò Àwẹ̀lé Tóyìn, mo lẹ́yìn náà o, ẹ kú àbọ̀. Mágẹ́rẹ́tì Adétọ́lá, ẹ kú àbọ̀ sórí ètò. Ruth Ọládé Adéjúmọ̀, wọ́n ní Ṣọ́wọ́nyá létò, ètò ní Ṣọ́wọ́nyá. Mo kí gbogbo yín o, ẹ kú àbọ̀, let's shake body, let's go there. I don't get money, they feel me now. But they do me anyhow. I don't get money.
body, they wanna get down. They want to move around some, cause I'm young and I'm rich and I'm handsome. They wanna know where I come from, and they run to some Lagos to London. All the blessings and love I they see just they make me they shout hallelujah. I say all the blessings and love I they see just they make me they shout hallelujah. They want me for ransom, cause I'm young and I'm rich and I'm handsome. They want to me for ransom, cause I'm young and I'm rich and I'm handsome. Oh yeah, shake body. Oh yeah, move body. Make you ring alarm. Oh yeah, shake body. Oh yeah, shake body. Oh yeah, move body. Make you ring alarm. Oh yeah, shake body. That's like on the way now. I be taking all the girls on the way now. I'm the man of the year now. My music will blow everywhere now. All the way from Haiti, the whole world now just to hear me. My haters just to hear me, and nobody think that we hear me. All the blessings and love I they see just to make me they shout hallelujah. I say all the blessings and love I they see just to make me they shout hallelujah. They hold me for ransom, cause I'm young and I'm rich and I'm handsome. They won't hold me for ransom, cause I'm young and I'm rich and I'm handsome. Oh yeah, shake body. Oh yeah, move body. Make you ring alarm. Oh yeah, shake body. Oye Aṣẹ́pàdé lórí ètò lónìí ìtẹ́lọ́rùn la fẹ́ sọ̀rọ̀ lé lórí. Kí ló ń jẹ́ ìtẹ́lọ́rùn? Kan fún ẹ lóúnjẹ kó tí ọlọ́run bí ò tiẹ̀ yó ọ. Kó o kọ́lé kó ìpínlẹ̀ kọ̀ọ̀kan ló wà ńbẹ̀ kó tí ọlọ́run bí ò tiẹ̀ yó ọ. Èmi a máa gbàdúrà kan o. Màá ní Olúwa jẹ́ ǹjẹ́ tí mo fẹ́. Ìṣòro tí mo bá rí ẹlòmíì rí chicken ó ráwọn ẹran tó tóbi ṣùgbọ́n kì í ṣe ohun tó fẹ́ nù bóyá gàrí gan ló fẹ́ ṣùgbọ́n kò rí gàrí ó ní dandan lọ jẹ chicken kó lọ jẹ ẹran. Hilton Ṣẹlẹ́gbèrè ó pèlè ní new Apala new school Apala òrè. Nígbà tó tún wá fẹ́ ní wá, wọ́n kí ìyàtọ̀ ní ìdàbò ní kàtàkì. Àwọn náà ló mọ lẹ́ẹ̀dẹ́ tó tó tóbi. Ẹ̀sùn wọn ti tàfẹ́ wá sí ti fi lò fẹ́. Ká lọ sí fún sàìtì ká lọ gbọ́ fẹ́. Kí wọ́n tún sí wọ́n lè fẹ́ òkú bá dalẹ̀. Owó ìrè táwọn bá fi dánwò abẹ́fẹ́. Ìwúrọ̀ sí òyìnbó ló sọ̀rọ̀ nítorí òfin mẹ́ta bó lọ. Àlájì ìṣẹ̀rí Ìbàlájì Táíwò orí yìí o. Ẹ mọ̀mọ́ kú àbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá. Ibikíbi tẹ́ ẹ bá ti wò wá ẹ kú àbọ̀. Bísọ́lá ọmọ Làbákẹ́ ẹ kú àbọ̀ sórí ètò Adéwálé Ọlọ́lá ọ̀rẹ́ mi ẹlẹ́nu abẹ bàbá mi tì bóòní ẹ kú àbọ̀ sórí ètò wàláì tàláì ẹ lọ́ máa cháchẹ́ ẹ máa cháchẹ́. Ṣọ́wọ́nyá lẹ́tọ̀ ètò ní Ṣọ́wọ́nyá. Àwọn alákùn sọ́tà yẹn ní jíwà gan. Ìgbẹ́ àgbẹ̀ ló ń ṣe wọ́n. Ẹbí máa wò bẹ̀rẹ̀ àjọ òkú wọn. Ayọ̀mí lẹ́sẹ̀lẹ́sẹ̀.
káwọn ẹ̀dá kọjá èyí tó máa fún mi lówó èyí tí ń tẹ̀ mí lówó. mo fẹ́ dárúkọ àwọn èèyàn jàkànjàkàn àwọn tó máa fún mi lówó àtàwọn tó ń jẹ mí lówó. Kúsọ́lá ní Adéjùmọ̀ àwọn tó máa fún mi lówó nìyẹn. Olúṣẹ́gun Ògúndìní àwọn tó máa fún mi lówó nìyẹn. Alhaji Sherif Alhaji Taiwo àwọn tó máa fún mi lówó nìyẹn. Bọ́láńlé Rájí àwọn tó máa fún mi lówó nìyẹn. Kísí Òjó àwọn tó ń jẹ mí lówó nù. Adéwálé Ọlọ́lá àtìyàwó rẹ̀ àwọn tó ń jẹ mí lówó nìyẹn. Adéwálé Ọlọ́lá wọ́n bí ẹlẹ́rìí wọ́n ní kí ló fẹ́ ṣe mò ń ṣáṣẹ́ ọmọ arigidi ó fẹ́ ṣáṣẹ́. Àbíkẹ́ orí tó fẹ́ arẹwà mo rí yín o ẹ kú àbọ̀ ẹ káàbọ̀ sórí ètò wa. Àbíkẹ́ orí tó fẹ́ arẹwà ẹ̀lẹ́ Gbémisọ́lá Kazeem Fọláwíyọ́ mo kẹ́yìn náà o ẹ kú àbọ̀. Gbémisọ́lá Kazeem Fọláwíyọ́ ẹ kú àbọ̀ sórí ètò wa. Mo ní ìtẹ́lọ́rùn lábẹ́fẹ́nubà lónìí. Kí ló ń jẹ́ ìtẹ́lọ́rùn? Kó o ní nǹkan tiẹ̀ kó o mọ̀ wò tẹ́gbẹ́ rẹ. Ẹlòmíì níyàwó tó fáyìn ṣùgbọ́n ìyàwó ló tún máa rẹjú mọ́. Ìyẹn ni wọn ò ní tẹ́lọ́rùn. Ẹlòmíì lówó ṣùgbọ́n torí pé ó rẹ́lòmíì tó lè fowó tiẹ̀ ra nǹkan mi. Kò tẹ́lọ́rùn. Ìtẹ́lọ́rùn la máa sọ̀rọ̀ lé lónìí. Àmọ́. Jam this girl for shop right when I toast her, she come the blush show. I say she complete from head to toe. I swear to God, no be one show. I tell her, give me your number now. She say you have to earn it. If you're very, very sure you love me, guess you have to tell me. I don't find you. I don't find past you. Stay with me now, baby Elijah. Ayọ̀dèjì Emmanuel ọmọ ọlọ́jọ́ bíi àná bò ni. Ẹ mọ̀ pé ọjọ́ bíi ìṣáná ni àbóní. Mo rí lórí Facebook. Ayọ̀dèjì Emmanuel ẹ kú àbọ̀ sórí ètò. Ọ̀pọ̀ nínú ilé bàbá tó kọ́ nìyí. Nínú kẹ́ẹ̀tì lélẹ́yìí. Ó wà satisfied pẹ̀lú little tán pé little kẹ́ẹ̀ṣì. Kò fi big kẹ́ẹ̀ṣì sí. Ẹlòmíà ló ń big man. Little kẹ́ẹ̀ṣì lélẹ́yìí. Mo like orin ẹ̀ ó ṣàprápra orin. Túndé Àyẹ́yẹmí. Mo rí mi ò ẹ káàbọ̀. Túndé Àyẹ́yẹmí. Mo rí bẹ́ẹ̀ ṣe wọlé àtàsí ìlú. Ẹ kú àbọ̀ sórí ètò wa lónìí. Is it because I love you? Is it because I care? Is it because I promise that I always be there? Because I gave you my heart. Oh, I'm feeling faster. Baby, me oh, they're down for that. It is that because it's sweet like Òde lẹ́yìn tẹ́ ń gbọ́ yìí. Is it because I love you ni? Ṣé torí pé mo nífẹ̀ẹ́ yé torí pé mo láàkì rẹ? Ibrahim Taiwo Bánúsọ mo mọ̀ rí yín. Ẹ kú àbọ̀. Ọ̀làdẹ̀ǹdé orí òkè mo rí bẹ́ẹ̀ ti wọlé ẹ kú ojoojúmọ́. Ẹ ṣe wo Ephraim Ògúnyakin Olúmídé
olùmáìtì ó mọ̀ tọ́jọ́ mẹ́ta níbo ló wá sẹ́pamọ́ sí ẹ káàbọ̀ sórí ètò Ṣọwọ́nyáre Daragbọ́lá rédíò TV live. Cutie, cuddle bunny, cupcake, sweetheart, hello babe, sweetie, mwah, baby, skiboro, eba oshé. Nínú kẹ́ẹ̀tì náà ló pe eléyìí o, eléyìí ló pè ní gbèsè. Ó ní gbèsè ré, ó yí bí táyà, gbèsè ré o, lóde táyà. Nínú kẹ́ẹ̀tì náà lẹ́ ń gbọ́, ó kọ́lé eré ní gbèsè, ó ní gbèsè ré o. Mo ní lórí ètò lónìí, ìtẹ́lọ́rùn la máa gbéyẹ̀wò. Mo ti sọ̀tàn yìí nígbà kan rí. Mo láwọn ọ̀rẹ́ méjì kan wà. Wọ́n jọ ń ṣọ̀rẹ́ láti kékeré. Wọ́n jọ lọ léèwé. Wọ́n jọ ń jẹun. Wọ́n mọ̀ wọ́n láti kékeré ní gbogbo àdúgbò. Bọ́ọ̀rẹ́ eléyìí ò lélẹ̀ yìí. Bọ́ọ̀rẹ́ kìíní ò rọ́ọ̀rẹ́ kejì kò ní jẹun. Bọ́ọ̀rẹ́ kìíní ò rọ́ọ̀rẹ́ kejì kò ní sùn. Ìyẹn náà pè ní òríkòsùn. Àwọn ọ̀rẹ́ yìí oríṣiríṣi iṣẹ́ ni wọ́n dáwọ́lé. Wọ́n bá ṣe mọ́kánìkì díẹ̀ tí ò bá gba wọn kó bẹ́ẹ̀. Wọ́n lè sọ pé àwọn ẹgbẹ́ bá yàn ṣẹ́kó. Ọwọ́ wọn ò bá tún dẹ, wọ́n á tún kó bẹ́ẹ̀. Wọ́n lè léèwé o. Wọ́n àrò kankan mú jáde bọ̀ níléèwé, wọ́n kó bẹ́ẹ̀. Wọ́n tún gbìyànjú, wọ́n lọ ìlú òkèèrè, wọ́n lè ń ṣiṣẹ́ ń bẹ̀. Ṣùgbọ́n orí àwọn méjèèjì ọ̀rọ̀ mọ́ṣẹ́, wọ́n àrówó pa. Àwọn ọ̀rẹ́ méjèèjì nǹkan tó ṣèkíní ló ṣèkejì. Kingsley Ojo, Kingsley Ojo, ọmọ bọ̀dá Stanley, there is God o, Ọlọ́run wà. There is God o, Ọlọ́run wà o, Kingsley Ojo, mo rí ẹ o. Ìyàwó kọ́, àwọn ọmọ kọ́. First born Adéwálé Ọlọ́lánú, Kingsley Ojo. Oh, you talk to me, oh, my man.
with you, baby. Oh yes, I can find you simple. Oh yes, I can find you simple. See, if I'm to choose, girl, I choose you. If I'm to lose, girl, I want to lose. Kìsì Òjó, onídó is planning something big for me soon, ṣá. So I never vex her, kò tiẹ̀ gbúdọ̀ bínú. Ọlátọ́rẹ̀gùn òkú ẹbí ẹ̀ Fúnkẹ́. Orí yín o, Ọlátọ́rẹ̀gùn òkú ẹbí ẹ̀ Fúnkẹ́. Ẹ kú àbọ̀ sórí ètò. Ọmọ akínyẹlẹ yìí ó ní mama Kìsánìẹ̀ lórúkọ ẹ̀ ó ní mama. Aláàjì Sheriff Aláàjì Táíwò olùdírí yín lórí Sàmìsàmì Agboola ẹ̀kú àbọ̀ mórí yín ṣé ń gbádùn ètò wa èmi kan gbádùn yín bẹ̀ ṣe ń wọlé Ruth Ọláìdé Adéjúmọ̀ wọ́n ní well done job bàbá ẹ ṣé o ẹ ṣé àdúpẹ́ kó o ní ṣọwọ́ ń yá. Mo láwọn ọ̀rẹ́ méjì yìí wọ́n bá lọ ìlú òkèèrè pé káwọn ó tún lọ wáṣẹ́ ìgbà tán débẹ̀ gbogbo iṣẹ́ tán ṣe orí wọn ò mọ̀rọ̀ mọ́. Amúlùúdùn talking drama ẹ kú àbọ̀ sórí ètò Mr. Jíire onígangan mo rí yín bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ mọ̀ pẹ̀lẹ́ Jíire onígangan Amúlùúdùn talking drama I can see you Yàrá Agboola rédíò TV live náà lẹ́wà o ẹ má yí kúrò bẹ́ẹ̀ lóde abẹ́ ló ń lọ lọ́wọ́lọ́wọ́ Olétò tòní ó máa ṣá prapra ó máa látàbọ̀gì bó bá ṣe wọ mínísítẹ̀t ló máa fa látà dání. Merciful God King Sunny Adé ọba láàánú ló ń jẹ́ bẹ́ẹ̀ ọba tó ṣàánú Merciful God. Ọba tó ṣoore fún mi ṣoore fún ẹ tó ṣoore lójoojúmọ́. Ọba kan láti kàlẹ́ yìí. Àdúró bọ́ìbọ́ì lẹ́yìn aṣòwòtọ́. Kò jẹ́ rọ́ mi bí rárá. Merciful God. Àwọn ọ̀rẹ́ méjì yìí ló bá dijọ́ kan wọ́n múra wọ́n ní ó yẹ káwọn lóye wo ohun tó ṣẹlẹ̀ sáwọn káwọn ó lè yẹ̀ wò wọ́n mú kan wọ́n mú méjì wọ́n bá gbalẹ̀ aláwo lọ àbí ẹni tó yìí tóbìnrin gbé lé tí ò lówó ẹni tó yìí tó lé kọ́ tí ò lówó ẹni tó yìí tó ra mọ́tò tí ò lówó ẹni tó yìí tó ṣe rere tí ò lówó kò wá jẹ́ nìkan àwọn méjèèjì wá ní ẹgbọ́n bò náà ti yan rí wọn ó kọjá bẹ́ẹ̀. Ọba tó ṣoore fún mi ṣoore fún ẹ tó ṣoore lójoojúmọ́. Ọba kan láti kàlẹ́ yìí. Àdúró bọ́ìbọ́ì lẹ́yìn aṣòwòtọ́. Kò jẹ́ rọ́ mi bí rárá. Merciful God.
a banger by the band. A máa wá síta kọ́lọ̀ ń jẹ́ ìrántí kọ́lọ̀ ń jẹ́ ìrí. Màá wá síta ká tó parí ètò ń wá síta. It's a banger by the band. Okay. Chandele bàbá dọ́kítì bẹ́ẹ̀ wọṣẹ́ bàbá ní kárẹ̀ mówó wá ó ní kánìkọ̀ kan ó lè mú ẹgbàá jù wá ẹ̀yin tí ẹ̀ gbọ́ Yorùbá ẹgbàá jì ẹgbẹ̀wá ìgbà mẹ́wàá lọ́nà méjì ìgbà mẹ́wàá kí ni ìgbà mẹ́wàá 2000 lọ́nà méjì ó jẹ́ 4000 oníkàní kọ̀ọ̀kan lè mú wá tó jówó ìlú tán lò wọn wá mọ̀ bóyá orílẹ̀-èdè Nàìjíríà náà wà o bóyá Gẹ̀ẹ́sì ni ṣùgbọ́n wọ́n lọ wọ́n káàkiri wọ́n tọrọ owó wọ́n gbàrú wọ́n ṣe gbóhùn wọ́n rówó yìí wọ́n mú wá o. Bàbá tó bá wọn wáṣẹ́ ṣe kan ṣe nígbà tí ó jáde ó ní tí ó parí ètùtù wọn ni pé wọ́n lọ sétí odò ṣùgbọ́n kọ́tọ́ sílẹ̀ fún wọn ó lẹ́nìkan ló máa lówó nù wọn tí ó máa fowó ran ìkejì lọ́wọ́ ó lẹ́nìkan ló máa lówó nínú wọn tí ó máa fowó ran ìkejì lọ́wọ́ ṣé mo sọ fún yín pé ọ̀rẹ́ làwọn méjèèjì láti kékeré wọ́n gbà bẹ́ẹ̀ pé àtẹ́lẹ̀ ìbáyà ti lówó yóò máa fún mi lówó tí n bá ti lówó n ó máa fẹ́lẹ̀ lówó wọ́n gbà bẹ́ẹ̀ bàbá ní kàn lọ sétí odò ó ní tó bá dé tí odò kẹ́nìkọ̀ọ̀kan mẹ́ja kọ̀ọ̀kan ẹja àkọ́kọ́ tó bá ti mú ní o tó bá wù ọ́ wá lè pa sí lẹ́yìn inú mẹ́ja àkọ́kọ́ tó bá ti mú òun kẹ́ máa mú bọ̀ kán tó ródò nílé tòótọ́ wà ìrìn ọjọ́ méje ni wọ́n rìnrìn ọjọ́ méje kán tó ródò tẹ́tí lè mú ẹja. Gbogbo ọ̀nà tá a bá rìn kó bá máa ṣáájú wa lọ kó máa ṣáájú wa bọ̀ gbogbo ọ̀nà tẹ́ṣù bá gbà kí bàbá bá wa di ẹ jẹ́ ṣàmì ẹ ṣàmì ẹ ṣàmì àṣẹ. Gbogbo ọ̀nà tí mo fi rìn Olúwa ó ti ṣáájú mi lọ tó ń ṣáájú mi bọ̀. Ọ̀nà yóò wù tẹ́ṣù lè bá ló bá mi di pátápátá ìmọ̀ sí fún gan-an. Àwọn onígbọ̀wọ́ wa díẹ̀ náà. Sound and quality production. Bàbá ló ń ta studio music bẹ́ẹ̀.
London Quality Production. Babalonta Studio is the best. Babalonta Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Yes, so you can't argue with the proof. Studios are many, but the best one is still Babalonta Digital Studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, seasoned DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Samis Dayo Agbola on Agbola Adedayo 68@gmail.com or visit our website www.dayoagbola.com. Telephone +1443 760 8578. Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. bó ṣe jẹ́ lẹ́gbọ́n o Babalonta Digital Studio, Babalonta Production, ultimate in audio visual. tẹ́ ẹ bá fẹ́ lè kéde yín ẹ máa bọ̀. Ó ń bọ̀ lẹ́bí wíyàwó bẹ́ẹ̀ ni mo sọ. Kò sírú ẹni lẹ́yìn ó. Dayọ̀ Agboola Àjùká lòdìdí. Kò sẹ́gbẹ́ ẹni lẹ́yìn ó. Dayọ̀ Agboola rédíò TV. Níbo tí mo mìíràn láńdà yẹn Amẹ́ríkà. Rédíò TV Dayọ̀ Agboola. Gbogbo ayé ló ń gbọ́. màmá ní agbalẹ́tù ọmọdé làwọ́ mo láwọ̀ ẹ bá wọn èèrà tí ò bá ti lọ́mọ nù o tí àbálà máa ṣe nǹkan a máa ṣe pẹ̀lú oore ọ̀fẹ́ ọlọ́run lẹ́yìn wa ẹ jẹ́ sáré gbèsè yín létí olórin ní ti wà lamẹ́ríkà ń bí ó wà ń bọ́ tí mò ń bí mò ń gbé bọ̀ stúdíò Táyé Tùráyà àgbo yín lẹ mọ́ Táyé Tùráyà Mr. Santana ó ti wà ń bọ́ tí mọ̀ ó ń bọ̀ lórí ètò lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ́ ẹ bá wojú aago yín ẹ rí i pé aago kan ó ti kọjá ìṣẹ́jú méjìdínlógójì ẹ̀yin tẹ́ ẹ bá gbọ́ Yorùbá 38 minutes after 1 ló ń jẹ́ bẹ́ẹ̀ mo kí yín o Adébóyè jọ Sàlámì ọmọlára ẹ kú àbọ̀ Christianese lélẹ́yìí ọmọ mi ṣe rere ló wí ẹ gbọ́. ẹ ṣeun rere ìyá wa ẹ ṣeun rere káwọn ọmọ náà ká lè ṣe rere. ìyá mi máa ṣeun rere àdúrà fún mi bàbá mi máa ṣeun rere àdúrà fún mi. àwọn tó bá wùwà burúkú wá ní ẹsẹ̀ lọ́kọ̀ àwọn tó bá wùwà burúkú wá ní bàbá rẹ̀ lọ́kọ̀. ìyá mi fọ̀nà tẹ́tà mi láyé bàbá mi fi wọ́n tẹ́tà mi láyé. ayé tí mo wà yìí kò mọ̀ lẹ́yìn o èyí ni ọlọ́run kẹ́sì mi láyé. ìyàwó ẹ̀ṣọ́ rere abẹ́wò ẹ̀ṣọ́ rere ìyàwó ẹ̀ṣọ́ rere tí wọ́n dára o. ìyàwó ẹ̀ṣọ́ rere ìyá mi máa ṣọ́ rere bàbá mi ṣọ́ rere tí wọ́n dára o. akínbọ̀hún ọlánìkẹ́ orí bẹ́ẹ̀ ṣe wọlé o ẹ kú àbọ̀ ètò Ṣọ́wọ́yá náà lẹ wọlé sí ẹ má yí pọ̀ mẹ́ o Dayo Agbola rédíò TV live náà ni
Baltimore láwà ní Maryland lórílẹ̀‐èdè Amẹ́ríkà ibẹ̀ la ní káàkiri àgbáláyé wọ́n ṣe ń wọlé ní Kenya náà wọlé ní China náà wọlé ní Germany àwọn tí India kan wọlé àjàjà àwọn tí Nàìjíríà àwọn tí UK náà gbẹ̀yìn South Africa ń kọ́ gbogbo àwọn ará Amẹ́ríkà náà wọlé àti Canada ẹ ṣeun ẹ kú àbọ̀. Chief Commander Ebenezer Obey lẹ́yìn ó ní ìbà ló yẹ ká ṣe oṣàprapra òde. ẹ ṣe Alhaji Sharif Alhaji Taiwo ẹ ṣe tẹ̀ ń gbádùn wa lójoojúmọ́ wọ́n ní ẹkú ètò sáà ṣọwọ́ ń yá lẹ́tọ̀ ètò ìṣọwọ́ ń yá ẹgbẹ́ tiẹ̀ Gloria Shuaibu àwọn trending fashion court nìyẹn bó o ní iṣẹ́ wa àkúkú wá Nàìjíríà àgbúrò yín bó o ní holiday. àwáyà ló pọ̀ bí èèyàn yẹn miau 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 miau. ìtàlẹ̀ ń gbọ́ yẹn Chief Commander Ebenezer Obey àwọn yìí ń kọrin wọ́n ní arrangement ẹ gbọ́. Ìbà ló yẹ ká ṣe Fẹ́lẹ́dùmarè Fẹ́lẹ́dùmarè ọba o àjùbà lọ́dọ̀ rẹ̀. Ìbà ló yẹ ká ṣe Fẹ́lẹ́dùmarè Fẹ́lẹ́dùmarè ọba aláṣẹ àjùbà lọ́dọ̀ rẹ̀. Fẹ́lẹ́dùmarè bàbá mímọ́ Fẹ́lẹ́dùmarè ọba òkè. ọwọ́ ọ̀tá làbá ti ṣe bá bí ò ṣe bàbá lókè. Ọlámọ West orí yìí bẹ́ẹ̀ ṣe wọlé o ẹ kú àbọ̀. Ọlámọ West ẹ mà kú àbọ̀ sórí ètò wa. ṣọwọ́ yẹ̀yẹ̀ rèé o láti Dayagbola rédíò TV. mo kì í yín ẹ kú àbọ̀. Adúpẹ́ rírí jẹ́, adúpẹ́ rírí mú, adúpẹ́ rírí wọ̀. Ètùmọ̀rẹ́ àìṣọ́pẹ́, fáàbù rẹ̀ lórí wa lójoojúmọ́. Elédùmarè àṣọpẹ́ o. ọpẹ́ lèmi ṣe lójoojúmọ́. Fáàbù rẹ̀ lórí wa lójoojúmọ́. ọpẹ́ lèmi ṣe fún bàbá gbọ́ lójoojúmọ́. kí n má ba lọ wọn lọ. mo ní àwọn ọ̀rẹ́ méjì yìí wọ́n mú ọkàn ọmọ méjì wọ́n gbalé bàbá aláwo lọ wọ́n kó palẹ̀ ìbílẹ̀ ayéwáyà àwọn ṣe ń lọ yìí orí bákan bàbá nìkan lọ mówó wá ẹgbàájì ẹnìkọ̀ọ̀kan wọ́n lè gbìyànjú wọ́n ṣọ́kò wọ́n gbàrú wọ́n kàn lé wọ́n ṣe tún ní sọ pé wọ́n rówó ìwọ́n kò fún bàbá o. bàbá ní ìgbésẹ̀ tó kù ni pé wọ́n wá lọ sínú odò ẹja àkọ́kọ́ tẹ́nì kọ̀ọ̀kan bá ti mú kó máa mú bọ̀. ọba tún lílo yín dàmọ́lá adébíyà yìí ọba tó relé ní lọ́sẹ̀ èyí ọba òfìjẹ́ búlàndó.
Òkúnlà mórí yín o Túndé bá Òkúnlà ẹ kú àbọ̀ sórí ètò mórí yín bẹ̀ ṣe wọlé ṣẹ́wà. Yèyé ọ̀pọ̀ fìjẹ̀bú lani. Màmá Michael. Adéníyì Ìṣọ̀lá ọ̀. Adénúgà mi. Mrs. Esther Olúṣọlá Ọ̀ṣunṣọlá. Ayébọ̀rọ̀ ṣíṣàjọ. Màmá fún mi lọ́lá tó rẹ̀ lẹ́ni ìjọsìn. Ẹ ṣe kọ́mándà Ebenezer Obey ẹ bá àgbéwálẹ̀ sí ẹ ṣe. Ẹ tó lè wò olóògbé Fatai Rolling-Dollar lélẹ́yìí. Adéwọ̀ kéré sí nọ́mbà. Fatai Rolling-Dollar. Kéré sí nọ́mbà bàbá. Wọ́n kéré sí nọ́mbà bá àwọn ọmọdé wọ̀nyí kéré sí nọ́mbà. Wọ́n kéré sí nọ́mbà. Wọ́n kéré sí nọ́mbà bàbá. Wọ́n kéré sí nọ́mbà bá àwọn ọmọdé wọ̀nyí kéré sí nọ́mbà. Mo ní bàbá wa sọ fún wọn wípé ẹja àkọ́kọ́ tí kálukú bá mú òun nìkan mú wá sọ́dọ̀ òun o wọ́n lè mú ìtọ́ bá wù wọ́n sí lẹ́yìn. Àwọn ọ̀rẹ́ yìí wọ́n bá gba ọ̀nà odò lọ ìrìn ọjọ́ méje ni wọ́n rìn kán tó débi odò. Ìgbà tán débi odò wọ́n bẹ̀rẹ̀ sí ní ìdẹ́dò àwọn ẹja kan ń jáwọ̀ wọn ni gbogbo ìjẹ tán fi sẹ́nu ìwọ̀ gbogbo ẹ̀ làwọn ẹja jẹ tán. Láìpẹ́ láì jìnnà ìkan lára àwọn ọ̀rẹ́ yìí ó lè jà mú inú ẹ̀ dùn ó fò sókè ó lóun ti dolówó ló bẹ̀rẹ̀ sí í jó ọ̀rẹ́ rẹ̀ sorí kọ́ pé ṣùgbọ́n ọ̀rẹ́ bí tòun bá jẹ̀ lólówó máa tọ́jú òun ló bá bẹ̀rẹ̀ sí ní dẹ́dò ọ̀rẹ́ yìí bẹ̀rẹ̀ sí ní dẹ́dò ọ̀rẹ́ ló ti lẹ́jà mú inú rẹ̀ ń dùn ó lóun náà tóun o ọ̀rẹ́ rẹ̀ rọ̀ ó ní kó dákun ó dúró dé òun ó gbìyànjú kó jọ̀ ọ́ tó tẹnu ẹ̀ náà ló bá rẹ̀jà gbé ẹja tó wá gbé ó tó mẹ́rin eléyìí tí ọ̀rẹ́ rẹ̀ kọ́kọ́ mú oyè sọ̀rọ̀ tó ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rí. wọ́n kéré Fatai Rolling-Dollar Sẹ́ríkì oníjùjú Sẹ́ríkì onígìtá. Bàbá Jamiu dẹ́kun ọkọ̀ sẹ́nàbù rẹ̀ kò kárí. Wọ́n kéré sí nọ́mbà. Wọ́n kéré sí nọ́mbà. Wọ́n kéré sí nọ́mbà wa àwọn ọmọdé wọ̀nyí kéré sí nọ́mbà wa. Àwọn orin tó máa ń jẹ́ kọ́wọ́ máa yá lélẹ́yìí tẹ́ ẹ bá ti ń gbọ́ kọ́wọ́ máa yá ni. Onítẹ̀ bá ti download radio application wa ẹ lọ download rẹ o. Àǹfààní jaburata ló wà nínú ẹ̀. Ẹ lọ sórí Google Play Store. Dayọ̀ Agboola Radio TV náà lórúkọ ẹ̀. Tẹ́ ẹ bá ti download ẹ̀ ẹ máa gbọ́ oríṣiríṣi ètò tá à ń ṣe 24 hours. Bákan náà àwọn ètò tá a rí tẹ́lẹ̀ ó wà ní ọ̀dà podcast wa ẹ máa lè gbọ́. Àwọn tẹlifóònù tẹ́ fi lè kàn sí wa ó wà ń bẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ bá ṣe advertisement ẹ máa rí advertisement yín lórí radio station wa o. Ẹ máa rí lórí application wa. Ó tún máa gbé yín wọnú wẹ́bsáìtì wa tẹ́lẹ̀ máa rí nǹkan tá a lè ṣe ń bẹ̀. Bákan náà mo ní ẹ lọ sórí YouTube ẹ kàn táàpù Dayọ̀ Agboola síbẹ̀. Tẹ́ bá rí táàpù Dayọ̀ Agboola á gbé yín lọ sí channel wa
ẹ lè wo ohun tá a ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ó wà ń bẹ̀ gbogbo àwọn tá a ṣe sẹ́yìn ó wà ń bẹ̀ ẹ lọ síbẹ̀ ẹ lọ wò ó Kingsley Òjó mo rí pé o tún ti wọlé ó wọlé lórí Dayo Agbomide Diamond mo rí yín o ẹ káàbọ̀ ọmọ ọ̀gá Stanley àbúrò Ṣàṣọ àmẹ́ ẹ kú àbọ̀ o bóòní ṣoṣẹ́ wà pa. Bàbá wa ṣó ń gbọ́ fún wa lọ́mọ rere tó bá ti fún wa lọ́mọ rere tán fún wa lówó tàbí tọ́jú wọn bàbá. Bàbá wa o, Elédùmarè, ọwọ́ ọmọ rẹ̀ ń pè é o bàbá, ó wá dá wa lóhùn o bàbá. Bàbá wa ṣó ń gbọ́, bàbá fún wa lọ́mọ rere, tó bá fún wa lọ́mọ rere fún wa lówó. Fi ṣìkẹ́ wọn. Bàbá wa o, Olúwarun bàbá, àwọn ọmọ rẹ̀ képe ẹ̀ o bàbá, àwọn wá dá wa lóhùn tọkọtabo. Bàbá wa ṣọ̀kọ́, bàbá fún wa lọ́mọ rere, tó bá fún wa lọ́mọ rere fún wa lówó, ká fi ṣìkẹ́ wọn. Elédùmarè, bàbá wa ṣọ̀kọ́. Tó bá fún wa lọ́mọ rere wá fún wa lówó tábù tọ́jú wọn. Bàbá wa ṣó ń gbọ́. Bàbá fún wa lọ́mọ rere. Tó bá fún wa lọ́mọ rere fún wa lówó. Fúnmi Adams rèé ó ní ọmọ láṣọ. Ohun tó fàdára kóra fọ́mọ rẹ̀. 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 Tó bá lógún ẹrú, bóyá wò ní mẹ́fà. Tó bá lógún ẹrú, bóyá wò ní ọgbà. Ìjọ náà bá mú ọmọ làbẹ̀lẹ̀. Bàbá lókè jẹ́ fọ́mọ rẹ̀ wọlé bẹ̀rẹ̀. Ohun tó fàdára fẹ́rẹ̀ fọ́mọ mi. Aṣọ tó fàdára fẹ́rẹ̀ fọ́mọ mi. Ohun tó fàdára fẹ́rẹ̀ fọ́mọ mi. Ẹ̀wù tó fàdára fẹ́rẹ̀ fọ́mọ mi. Tí ń bọ́ lọ́dún lẹ́rú, ìyàwó mẹ́ta. Tí ń bọ́ lọ́dún ẹrú sẹ́yìn ìyàwó ọ̀gbọ̀n. Ìjọ tí ń lọ́dún ọmọ làbẹ̀lẹ̀. Bàbá lókè jẹ́ fọ́mọ ní wọlé nítorí ọmọ láṣọ láyé. Ọmọ láṣọ, ọmọ láṣọ. Abíọ́lá Olúwatóyìn Anímáṣàhùn orí yìí o. Ẹ máa kú àbọ̀ lórí ètò wa. Abíọ́lá Olúwatóyìn Anímáṣàhùn. Ẹ kú àbọ̀. Mo ní ìtẹ̀sẹ̀ sọ lónìí. Ìtẹ́lọ́rùn lápè àkórí rẹ̀. Ìtẹ́lọ́rùn. Kéèyàn nílé ogún tí ò bá ní ìtẹ́lọ́rùn yóò mọ aṣojú kòkòrò sẹ́ni tó ń fi abàkọ́ ti tiẹ̀ tó lẹ́yọ̀kan lóṣù. Béèyàn ní mọ́tò ọgbọ̀n tí ò bá ní ìtẹ́lọ́rùn á máa aṣojú kòkòrò sí ẹni tó ti ọmọlanke. Ìtẹ́lọ́rùn ní àkòrí ètò wa tòní.
Tóyìn Root mo rí yín o. Tóyìn Root ẹ kú àbọ̀ sórí ètò. Ẹ ṣe Kingsley Ojo only we be back. Make I prepare for France vs Belgium. Go ahead, go ahead. Tẹ́mi Doc Odútáyọ̀ mo rẹ́yìn náà o. Tẹ́mi Doc Odútáyọ̀ mo rí yín ẹ kú àbọ̀ sórí ètò. Ṣọwọ́ yálé ètò yìí o láti Dáre Agbọ́lá rédíò TV. Tó bá jẹ́ tèrè àti wà láti ṣe. Bó jẹ́ tijó ṣẹ́yìn wà láti jó. Bó jẹ́ títàn tó gbére tó gbárímọ́ Dáre Agbọ́lá rédíò TV náà ni. Ó lè. Ìdòwú Adémáṣà rèé. Bàbá ti di pásítọ̀ lọ́nà Kèrèkú. Àpọ́lá King rèé. Àpọ́ládé olóhùn arò ọmọ erinwó. Òun ló kọ́kọ́ rí ẹja bó ṣe mẹ́ja báyìí ló fò sókè nínú ẹ̀ ń dún wọ́rọ́wọ́rọ́ ló ló fẹ́ máa lọ ọ̀rẹ́ kejì ní sùúrù ṣé bá a sọ lọ́dọ̀ bàbá pé tí a bá ti lówó a máa tọ́jú ara wa tí n bá lówó n ó tọ́jú ẹ tó o bá lówó o tọ́jú mi ó dídá oníkàlùkù wá sáyé lọ́tọ̀ọ̀tọ̀ ni. Bóyá bíbá rìn tó ń bá rìn ni ò jẹ́ kó wọ́n ṣoríire. Ọ̀rọ̀ yìí ló ń sọ lọ́wọ́. Lọ́lẹ́ rẹ̀ náà bá gbé ẹja. Ẹja tọ́rẹ̀ gbé. Ó tó mẹ́rin ilé tó rí gbé. Ọ̀kẹ́rẹ́ gorí ìrókò. Ojú ọ̀dẹ bá dá. Tèmi yé mi lọ́kàn ní tèmi o. Arákùnrin yìí. Àpòládé olóhùn wa. Bọ́ọ̀rẹ̀ rẹ̀ ṣe yọ ẹja jáde tó yẹ fi hàn wọ ẹja tí mo gbé. Ó kàn fún nípa ni ló fún nípa níwájú orí gbà. Lọ̀rẹ́ bá rẹ́nu omi. Ló bá gbé ẹja ńlá ń tiẹ̀. Ló gbé ẹja ńlá ló bá kéré mọ́lẹ̀. Ọ̀rẹ́ ṣàbágídí jáde káwọn ẹja ọmọ bá jẹ́. Jíjáde ló máa jáde. Ẹja kékeré ló bá tọ̀rẹ́ rẹ̀ ti gbé lẹ̀ ọ̀rẹ́ ti gbẹ́ja ńlá sá lọ. Kí eléyìí bàbá sì ní ẹja àkọ́kọ́ táwọn bá mú ni. Ó dáa náà òun ó gbélé yìí dọ́dọ̀ bàbá ló bá gbé dọ́dọ̀ bàbá. Ọ̀rẹ́ àkọ́kọ́ ti sá lọ. Ó ti lọ bá bàbá. Ó ti rò pọ́nrẹ́ kejì òní lè mọ́. Bàbá ní ọ̀rẹ́ rẹ̀ ń kọ́ olórí já sómi o. Kódà àwọn ẹja tó wà níbẹ̀ wọ́n ti ń jẹ́ bàbá ní tí ò bá dé òun tá a fẹ́ ṣe yóò ní ṣeé ṣe. Torí pé kádàrá wọn ti rọ̀ mọ́ra wọn. Kí là ń sọ lọ? Ìtẹ́lọ́rùn, ìtẹ́lọ́rùn, ìtẹ́lọ́rùn. Kábàkábàkábà ọ̀rẹ́ kejì rá kábàkábà ó dọ́dọ̀ bàbá. Bàbá ní kálukú ni ó fọwọ́ ara rẹ̀ ṣera rẹ̀ o kí ló wá dé. Kálukú ni ó fọwọ́ ara rẹ̀ tútara rẹ̀ ṣe. Bàbá fún wọn lọ́bẹ. Ó ní ká lanú ẹja wọn. Ẹni tí ẹja tiẹ̀ bá ní góòlù nínú olódolówó òun ni ó sì máa tọ́jú ọ̀rẹ́ kejì.
ẹ̀ mọ̀ wípé ọlọ́mọdé abọ́ lórí burúkú dọ́kọ̀ pọ̀. Onídẹ̀rẹ̀ lọ́gá èdè o. Àgbẹ̀rẹ̀ làwọn tó ń bẹ̀rẹ̀. Onídẹ̀rẹ̀ lọ́gá èdè o. Àkèrè làwọn kò ń gbé. Onídẹ̀rẹ̀ lọ́gá èdè. Àgbàlẹ́tù ọmọdé làwọ̀. Kò sẹ́yẹ tó lè dorí kodò bí àdán àbí tẹ́jẹ́ ọba tẹnu ẹ̀ jáde. Ẹ̀yà wọn lọ́rẹ́ ní ti nílẹ̀ ìdẹ́lẹ́wà. Lórí ètò ṣọwọ́ ń yá. Bọ́tà bá ti bímọ sílẹ̀ oró ló bí. Sọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́ Ẹ̀yọ̀ Àgbọ̀ọ́lá rédíò TV. Sọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́ Ẹ̀yọ̀ Àgbọ̀ọ́lá rédíò TV. Every Monday ti Friday àtọ́jọ́ ajé lọ́jọ́ Jímọ̀ nìyọ. Sọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́ Ẹ̀yọ̀ Àgbọ̀ọ́lá rédíò TV. Sọ́yà yìí o ètò tó lóyún ládùn olówó ọjà kájé bùbájẹ olówó ọjà tàbó fọ́ọ̀mù ẹgbẹ́ Dayọ̀ Àgbọ̀ọ́lá sórí nọ́mbà rẹ̀ +144-376-085-78. Sọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́ Dayọ̀ Àgbọ̀ọ́lá rédíò TV. Sọ́yà yìí o ètò tó lóyún ládùn olówó ọjà kájé bùbájẹ. Ṣọwọ́ ń yá yìí Monday to Friday ní láago kan sáago méjì àbọ̀ tó bá jẹ́ Nàìjíríà lẹ́wà aago mẹ́fà sáago méjì àbọ̀ ní. Ọmọdé rí bá ti bí àjànàkú ní ọjọ́. Mo ní bàbá wa fún wọn lọ́bẹ̀ ó ní kán lánú ẹja yìí ó lẹ́ni tó bá ti bá góòlù owó nínú tiẹ̀ olódò lówó o ọ̀rẹ́ tó lẹ́jà ńlá ọ̀rẹ́ tó já ẹja ńlá gbà lọ́wọ́ ọ̀rẹ́ rẹ̀ olókọ́ kọ̀bẹ bọ́ ó kọ̀bẹ bọ́ báyìí kí ló rí inú ẹja ìfun àtìgbẹ́ ẹja ọ̀rẹ́ kejì mú ọ̀bẹ ó là á pé bá góòlù olówó nù rẹ̀ nu bàbá ní olùsòrí mi ọ̀rẹ́ àkọ́kọ́ ní áá èmi mo mẹ́jọ nú omi mo kàn fagídígba ńlá lọ́wọ́ rẹ̀ ní bàbá ní bẹ́ẹ̀ kọ́ ó lẹ́ni tí góòlù wà nú ẹja tiẹ̀ lódò lówó lójú ẹsẹ̀ ó èdò lówó tiẹ̀ nu ọ̀rẹ́ ló wá ń tọrọ owó lọ́wọ́ rẹ̀ kí là ń sọ ìtẹ́lọ́rùn 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 dáa ìdí ọ̀rọ̀ rẹ̀ tí mo fi dọ̀gá àwọn tó àbẹ̀rẹ̀ làwọn tó ń gbé onídẹ̀rẹ̀ lọ́gá èdè àbẹ̀rẹ̀ làwọn tó ń gbé. Àgbèrè làwọn kò gbé onídẹ̀rẹ̀ lẹ̀yẹ lọ́gá èdè màmá ní Àgbàlẹ́tù ọmọdé làwọ̀ Dayọ̀ Àgbọ̀ọ́lá rédíò TV ó tà wọ́n yọ. Ẹ ṣé àpọ́làkì ẹ ṣé. Ẹ̀sọ̀ pẹ̀lẹ́ lẹ́jọ́ ń gàgbọ́n ẹ̀sọ̀ pẹ̀lẹ́ níjàpá ń gun wáyà. Prince Káyọ̀sùn Dòsùnmú lélẹ́yìí Káyọ̀sùn ẹ̀ gbọ́ rí Prince Káyọ̀sùn Dòsùnmú óre
ẹ̀sọ̀ pẹ̀lẹ́. Ayaba Esther George. Ayaba Esther George borí yín bẹ́ẹ̀ ṣe wọlé o. Ẹ màmá kú àbọ̀ ohun tá à ń dá sí lórí ètò lónìí náà ní ìtẹ́lọ́rùn. Ẹ jẹ́ ká ní ìtẹ́lọ́rùn níbikíbi tá a bá wà. Prince Káyọ̀sùn Dòsùnmú olókànlé lè lọ́wọ́ ó ní ẹ̀sọ̀ pẹ̀lẹ́. Mọ́jújú tó ṣàpàpà lẹ́ngbọ̀ yìí Prince Káyọ̀sùn Dòsùnmú ẹ̀sọ̀ pẹ̀lẹ́ lẹ́jọ́ ń kàgbọ́n ẹ̀sọ̀ pẹ̀lẹ́ níjà pàǹgù fẹ́ǹsì. Tẹ̀lé orin àwọn prince mẹ́ta ni máa play. Prince Káyọ̀sùn eléyìí Prince Adékúnlé ló máa wọlé báyìí. Prince Adékúnlé nìyẹn. Lẹ́yìn Prince Adékúnlé Prince Nico Mbaga. Mo sọ fún yín pé kò sólórin tí ò ní fi nǹkan kan síwájú orin ẹ̀. Ẹ kàn lè gbọ́ Dayọ̀ Agbọ́lá lásán. Ẹ gbọ́ bóyá bíi Samis Dayọ̀ Agbọ́lá, Chief Commander Ebenezer Obey, King Sunny Ade, King Wasiu Ayinde Marshal, General Kollington Ayinla, Emperor Peter, Prince Toye Ajagun, Prince Adekunle, Admiral Dele Abiodun, ẹ̀rí pé gbogbo wọn ọgbọ̀n fún kọ̀ọ̀kan síwájú ẹ̀. Barrister àbí Adémọ́lá Pastor Titus orí yín bẹ́ẹ̀ ṣe wọlé o ẹ kú àbọ̀. Prince Adékúnlé lélẹ́yìí. Ẹ ṣé o Adémọ́lá Pastor Titus wọ́n ní ẹ kú iṣẹ́. Ẹ ṣé God bless you. Ayé retí ẹlẹ́yà lélẹ́yìí Prince Adékúnlé àwọn èdè lọ bíi 30 years ó dẹ̀ sì ń ṣe pra. Àròpin tó mọ ènìyàn ẹ̀jẹ̀ pé ṣíṣe nítorí wà bá. Àròpin tó mọ ènìyàn ẹ̀jẹ̀ pé ṣíṣe nítorí wà bá. Torí pé èyí ti dá mi lójú. Igi kì í dá lóko tó para ilé. Ajá kì í jí kókò ìrọ̀nà ẹ̀yìn ẹlẹ́gbẹ́ mi o. Igi kì í dá lóko tó para ilé. Ajá kì í jí kókò ìrọ̀nà ẹ̀yìn ẹlẹ́gbẹ́ mi o. Wẹ́rẹ́ nìkan ń jẹlé. Wẹ́rẹ́wẹ́rẹ́ nìkan ń jẹlé. Òkúlógún ọdún bá bẹ́ẹ̀ nìkan ò lè fẹ́ wá sí o. Ìṣe ni wọ́n ń retí.
Abẹ́ṣupọ̀ jíjẹ́ Abẹ́ṣupọ̀ mo rí yín o ẹ kú àbọ̀ I can see you ẹ kú àbọ̀ sórí ètò wa ṣọwọ́ yáyẹn rèé láti Daragbọ́lá rédíò TV àgbádùn yín ṣe ń gbádùn wa Prince Adékúnlé lélẹ́yìí ó ní àwòdì fò fẹ́rẹ́fẹ́. Àrùn pín sọmọ ènìyàn ẹgbàgbé ṣiṣẹ́ nítorí wa bá. Bí òwe là ń lùlù àgídìgbò ọlọ́gbọ́n ní yo ọ̀mọ̀ràn ní mọ̀ díẹ̀ tí ẹ bá wo ni bàbá nǹkan látàárọ̀ àwọn òwe àtàwọn àṣàyàn ọ̀rọ̀ ló wà nú ẹ̀ gbọ́. Rírò ní tẹ̀mí ṣíṣe ní tolúwa ọba ṣe kọ́ mọ́ àmọ́ bẹ́ẹ̀ni bá jẹ ìròyìn ó ìfẹ́ lójú àti ìṣẹ́kọ́. Tẹ́ni bá jẹ tí ò ló ìgbẹ́ lójú ó tì àwọn òwe tó ṣá prapra nu. Bẹ́ẹ̀ni bá jẹ ìròyìn ó ìfẹ́ lójú àti ìṣẹ́kọ́. Ojú àtọ̀lọ̀ tẹ̀ ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ọ̀làdì ẹ̀bà ìṣẹ̀lẹ̀ wá. Ọ̀rẹ́ ṣòtítọ́ káyé lè rí ìjà rẹ̀ gbé Ọlọ́run ló lẹ́yìn ká sì gbó. Ruth Ọlẹ́dẹ́ Adéjúmọ̀ wọ́n ní today is Ayọ̀déjì's birthday bẹ́ẹ̀ ni mo sọ lẹ́ẹ̀kan mo ní ẹ bá mi kí Ayọ̀déjì Emmanuel akin fún ti birthday rẹ̀ ṣé tòun tó parí a máa play orin birthday fún Ayọ̀. Mo ní mo fẹ́ play Prince Nikombaga ẹ ṣé Prince Adékúnlé àpàdàbọ̀ bẹ́ẹ̀. Ẹ bá wa ṣe happy birthday sí Ayọ̀déjì Emmanuel tó ń ṣọjọ́ bí ẹ̀ lónìí Prince Nikombaga òun ló kí ẹ fún happy birthday òun rèé o. Orin birthday ẹjí ni Ayọ̀déjì Emmanuel rèé o happy birthday. We dey advise you say anyone where you dey walk, make you put your mind there and walk and fine. Make you no dey talk like, make your yes be yes, your no be no. Yeah, you go live well for this one. So God go bless you, give you long life, give you many birthdays again. So God go bless you, give you long life, give you many birthdays again. Say thanks to you, happy birthday to you. Happy birthday to Ayọ̀déjì Emmanuel. Long live and more prosperity. Happy birthday to you. Say thanks to you, happy birthday to you. We did the body. Say thanks to you. Mo ní àwọn ọ̀rẹ́ méjì tá a sọ́tẹ̀ wọn ìkan tó lówó èkejì ò tó lówó ẹ̀tọ́ ẹ̀kọ́ tó lówó nù wọn òun ló bẹ̀rù gbàbùkún ó gbẹ̀jà ńlá lọ́wọ́ rẹ̀ mo sì mọ̀ pé ẹja kékeré tòun ló ní góòlù nínú ìtẹ́lọ́rùn ló lo gbogbo ìtẹ́lọ́rùn.
wojú aago yín. Aago méjì ó kọjá ìṣẹ́jú mẹ́tàdínlógún 2:17. A ní ìṣẹ́jú mẹ́tàlá sí i lórí ètò yìí kó tó máa ráńjẹ ọ́. A ti lo wákàtí kan àti ìṣẹ́jú mẹ́tàdínlógún. Ló dàbí ẹ̀pá àjẹ̀dẹ̀ ìṣẹ́jú márùn-ún ni. Anyone where you dey walk, make you put your mind there and walk fine. Make you know dey talk lie, make your yes be yes, your no be no. Anybody pray for this world. So God go bless you, give you long life, give you many birthdays again. So God go bless you, give you long life, give you many birthdays again. So thanks to you, you to live long again. To you, the long life for you. Gbọ̀ngàn olúbi, ṣé o tún ti dé sórí ètò àyọkà rẹ̀? Ọláyé ọ̀rọ̀ kan mọ́ nílùú gbọ̀ngàn olúbi. Ṣé o tún ti dé sórí ètò àyọkà rẹ̀? Ṣá máa kà á lọ, àyọkà yìí ṣá máa kà á lọ, láìdé máa kà á lọ, àyọkà yìí ṣá máa kà á lọ. Ètò tó kọ́ ni lọ́gbọ́n pẹ̀lú èdè bàbá wa, àyọkà yìí ṣá máa kà á lọ. Every Thursday tó fojú Àlàmísì, àyọkà yìí ṣá máa kà á lọ. Aago 5 ìrọ̀lẹ́, Maryland American time, àyọkà yìí ṣá máa kà á lọ. Aago 10 alẹ́, Nàìjíríà lọ́dọ̀ tiwa, àyọkà yìí ṣá máa kà á lọ. Tó bá jẹ́ Ghana ńkọ́, aago 9 lẹ́yìn, àyọkà yìí ṣá máa kà á lọ. Dájú aago láti níbẹ̀ lẹ́ ó ti gbọ́, àyọkà yìí ṣá máa kà á lọ. Ọláìdé ọ̀rọ̀ kan gbàgbọ́ fún ètò yẹn, àyọkà yìí ṣá máa kà á lọ, àyọkà yìí ṣá máa kà á lọ. Meet Ọláìdé Ọ̀rọ̀pọ̀ on Àyọkà program every Thursday 5 p.m. American time, 10 p.m. Nigerian time, and 9 p.m. Ghana time on Dayo Agbola Radio TV. You can call us on +1443 760 8578. Àyọkà, you can't afford to miss it. Catch ya. Àyọkà ẹ má mí sí ẹ níjọ́ Thursday gbogbo ọjọ́ Thursday ni o ní aago 5 Maryland time, aago 10 Nigeria time, aago 9 Ghana time, aago 10 UK time. Ẹ pàdé Ọláìdé Ọ̀rọ̀pọ̀ lórí ètò Àyọkà lọ́jọ́jọ́ Thursday. Ẹyin ọ̀túnla tún ní o, ó ń bọ̀. Before I took the ride, I burned my bridges, so I never look back. But if I had known the life I was searching for is looking me right. Ire kó máa tẹ̀lé mi. Adékúnlé Gòlè. The life I was searching for was already my own. Ire ayọ̀ ó ní kí n máa bọ̀ ó pè ní ire. The grass is greener where you water the ground. That's what I found
when I took the ride. I realized the mountain I've been climbing is nothing inside you. I didn't know I already had the answers. Oh, I didn't know. But if I had known, the life I was searching for was looking me right in the eye. Oh, if I had known, the life I was searching for was already mine. Oh. Ilé ayọ̀ ó pè mí. Ó ní kí n máa bọ̀. Ó ní kí n máa bọ̀ sẹ́ẹ̀. Ire ń pè mí. Ire wá mi rí. Ire ń pè mí. Ire ó ní kí n máa bọ̀. Ire ayọ̀. Wọ́n ṣaṣẹ́ lọ́rùn mọ́jú. Àwọn tèmi ṣaṣẹ́ o. Wọ́n ṣaṣẹ́ láyé fojú kò. Ọ̀lẹ́sùn lẹ́yàwó, ọ̀lẹ́sùn kò gbọ́gbù, ọ̀lẹ́sùn lẹ́wọ̀n, ọ̀lẹ́sùn ọ̀lẹ́ òkàkú. Kíkí òjò. Ó ní play my song. Mo rò pé olófẹ́ lọ́wọ́ bọ́ọ̀lù ni. Ìṣẹ́jú mẹ́rin la ní sí lórí ètò. Mi ò ní lè play orin ẹ lónìí. Pàdé mi lórí ètò lọ́la gba play orin ẹ. Débìdì báńkì ni ayin báńgà. Olè ló kọ́ ọmọdé ìṣàtìlọ́. Wáyà wáyà ìṣàtìlọ́. Mọ́nì ọ̀la ìṣàtìlọ́. Olè jẹ́ kọ́ máa ń marry ìṣàtìlọ́. We making money differently. I say human being, ọjọ́ kú lọ́jọ́ sí ni. Mo ṣiṣẹ́ mo rẹ̀, thank God is fine. Àjàlè dàgbà ṣẹ́. Why you see me coming? Make way. I wanna be on the updates. I wanna be doing this. I wanna be on doing this. I wanna be expressing. Ó tó àsìkò fún wa lágbáradọ̀. Olè ló máa máa jẹ́ kí n ṣàtìlówó. Wáyà. Money order. Olè jẹ́ kọ́ máa ń marry. Jaguar, Badosh, Jaguar, Aboj, Mr. White, Bernard, Aboj, Mr. White, Bernard. You know they for Mali, brother Nitafi, show me what I àṣírí ẹ̀kọ́ ó ti fún lójú ewé. Kò sí
Aago méjì àbọ̀ ti lù gẹ́gẹ́ lọ́dọ̀ wa ń bí. Ẹ̀yin tẹ́ ẹ wà ní UK, aago méjì àbọ̀ lẹ́wà. Ẹ̀yin ará Nàìjíríà, aago méjì àbọ̀ lẹ́yìn náà wà. Ẹ̀yin tẹ́ ẹ wà ní Ghana, aago mẹ́fà àbọ̀ lẹ́wà. Ó tásìkò fún wa láti máa lọ káwọn ètò míì ó lè wọlé. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀ tí ẹgbẹ́ ń wá o. Àtọmọ ọlọ́jọ́ bí òní Ayọ̀dèjì Emmanuel. Bákan náà, àti màmá wa màmá dọ́kàsì Adébógun, màmá JP láti New York. Àwọn náà ìjọjọ́ bí wọn lónìí. Happy birthday to you, nínú Adébógun ẹ ṣé. Gbogbo ẹtí ẹjọ́ ìwà lórí ètò, God bless you. Mo ní wò lè ṣe kí wọ́n ti jó kábíyèsí ni o. Ẹbí mi lẹ̀ ẹjẹ́ jíjó kábíyèsí torí pé Olúwa bless mi. Mo ní kábíyèsí lọ́lọ́run ọba tó dá wa.
tó lójú rẹ̀ tó mọ́lẹ̀ sí wa lára ọba tó fún wa lójú tàbí rí ó fún wa létí tàbí ń gbọ́ràn ó fún wa lẹ́nu tàbí sọ̀rọ̀ ó fún wa nímú tàbí ń mí olóńjẹ́ ká pàdé lónìí olóńjẹ́ kẹ́yìn náà lè wà bẹ́ẹ̀ fún ọ̀fẹ́ lòdì ìṣẹ́yìn tí wá ló dé káàkiri ìjọ kábíyèsí kẹ́nikẹ́ni bá ní kó má jò wá lọ pé ìpínlẹ̀ èdè kò sí. Prọfẹ̀tẹ̀ Esther Olúwaṣògo mòlúbẹ̀dẹ̀ wọlé ẹ̀kú àbọ̀ àti round-up náà ń lẹ wọlé yẹn o ẹ̀ ń bá bóde ọ̀fẹ́ ẹ mọ̀ pé ó bá dùn à ẹ̀ ń bá bómi ìṣọwọ́ ń kọ́ bóúnjẹ ẹ̀kú àbọ̀ sórí ètò wa o ìdárayàgbé lára rédíò tv náà lẹ́wà ǹjẹ́ títí tí ọ̀la tá bá pàdé láago kan lórí ètò yìí láago 6 lẹ́yìn tẹwà Nàìjíríà láago 5 lẹ́yìn tẹwà Ghana ojú tẹ̀ ń wò mí ò ní pọ̀ o ètí tẹ̀ ń gbọ́ mi ò ní di àwa lá máa wá ẹ̀yin lá máa bá agogo ayọ̀ ló máa dún lè tiwa nílé.